Àkójúmọ́ mọ́ níbikíbi tẹ́tí láǹfààní àti máa wò wá lórí ìkànnì Akéde Yorùbá TV News náà láwà. Ojú tẹ fún wa ojú náà ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wa etí náà ò ní di láṣẹ Elédùmarè. Ìròyìn la mú wá fún wa fún ti àkókò yìí. Orúkọ oníròyìn ni àyànfẹ́ Elédùmarè. Ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Olóyè ọmọ Adéyẹmọ Sunday Igboho ṣá ó ti gbé Ìbà Gani Adams lọ sí Ilé-Ẹjọ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ èyí tí ó fi kàn án. Ọláwálé Ládọjà ti fi ariwo bọnu pé díẹ̀ ló kù kí àwọn agbanipa gbẹ̀mí òun ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí. Sunday Igboho ti fohùn ránṣẹ́ sí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú bí wọ́n ṣe ti bàbá àgbàlagbà kan mọ́lé lásìkò tí ìjà bẹ́ sílẹ̀ láàrin Yorùbá àti Fúlàní nílùú Ìlọ́ra. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọlọ́dẹ kan yìnbọn pa èèyàn kan ní wàhálà bá bẹ́ sílẹ̀ ní agbègbè náà nílùú Ìwó. Ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Olóyè ọmọ Adéyẹmọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Sunday Igboho tó jẹ́ aṣíwájú fún gbogbo àwọn tí wọ́n ń jìjàǹgbara fún ìdásílẹ̀ ọmọ Oòduà. Ó ti gbé Ìbà Gani Adams ìyún Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lọ sí Ilé-Ẹjọ tó ga jù èyí tó wà ní ìlú Ìbàdàn látàrí amòfin rẹ̀ J.A. Sanusi èyí tí wọ́n pe Gani Adams sí Ilé-Ẹjọ ní ọjọ́rú Wednesday ọjọ́ 3 oṣù kẹrin ọdún tá a wà yìí. Wọ́n fi ẹ̀sùn kan Ìbà Gani Adams pé nínú fọ́nrán kan èyí tó lu jáde lórí ẹ̀rọ ayélujára níbi tó ti sọ wípé olóyè ọmọ Adéyẹmọ mọ̀ nípa ikú tó pa Bọ́lá Ìgè tó sì já sí pé ògbóǹtarìgì agbanipa ìyún ayakìlà òní Sunday Igboho jẹ́, tí wọ́n sì ti kọ lẹ́tà ìta gbangba sí Ìbà Gani Adams wípé kí ó jáde láti wá sọ wípé àhesọ ọ̀rọ̀ ni òun sọ kí ó kó ọ̀rọ̀ náà jẹ, ṣùgbọ́n tí wọn kò rí àbọ̀ Ìbà Gani Adams. Èyí ló fà á tí ẹni tó jẹ́ agbẹjọ́rò olóyè ọmọ Adéyẹmọ Igboho tí orúkọ rẹ̀ jẹ́ amòfin J.A. Sanusi tó fi wá gbé ẹjọ́ náà lọ sí Ilé-Ẹjọ Gíga kan nílùú Ìbàdàn ní ọjọ́ 3 oṣù kẹrin ọdún tá a wà yìí. Wàyí o, ẹ̀sùn tí wọ́n fi kàn án tí wọ́n sì ra àwọ̀ ẹ̀bẹ̀ sí Ilé-Ẹjọ ni wípé kí ó dá Ìbà Gani Adams lẹ́bi lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́, kí ó sì sọ wípé kí wọ́n sì gba owó tó tó $500 mílíọ̀nù lọ́wọ́ Ìbà Gani Adams lówó gbà má bínú mi màmá, kí wọ́n sì tún gba mílíọ̀nù tó tó $10 lọ́wọ́ rẹ̀ lórí owó ìpẹ̀jọ́ tí àwọn fi pe Ìbà Gani Adams lẹ́jọ́ sí Ilé-Ẹjọ ọ̀hún. Wàyí o, Ilé-Ẹjọ Gíga nílùú Ìbàdàn náà kò tí ì sọ ìgbà tí ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ni Ìbà Gani Adams náà kò tí ì jáde síta láti wá sọ ohunkóhun nípa ìpẹ̀jọ́ tí wọ́n fún un. Ẹni tó jẹ́ mọ́gàjí ní agboolé Akínsọlá nílùú Ìbàdàn tẹ́lẹ̀ rí èyún Ọláwálé Ládọjà ó ní ó ti fi ariwo ta sí báyìí pẹ̀lú bó ṣe ṣe ní àlàyé wípé díẹ̀ ló kù kí àwọn agbanipa kí wọ́n gbẹ̀mí òun ní ọjọ́ Ajé ọjọ́ 1 oṣù kẹrin ọdún tí a wà yìí. Ó ní ní agbègbè Àkóbọ̀ ní Yáwírí nílùú Ìbàdàn. Òun ni àwọn agbanipa náà ni wọ́n ti dá àwọn dúró. Ó ṣe ní àlàyé wípé àwọn 5 ni àwọn ń bẹ nínú mọ́tò ọ̀hún, ṣùgbọ́n látàrí pé àwọn agbanipa ọ̀hún ò dá òun mọ̀ dáadáa, ó ní wọ́n dúró lórí ọ̀kadà tí àwọn sì ń wo ìbọn ìléwọ́ pélébé kan ẹ̀yìn pistol lọ́wọ́ wọn lórí ọ̀kadà ọ̀hún. Ó ní látàrí pé wọn ò mọ ẹni pàtó tí ó ń jẹ́ Ládọjà nínú àwọn 5 tí àwọn jọ wà nínú ọkọ̀ yìí. Ó ní ó fà á tí àwọn ti fi tètè fi igbe bọnu tí àwọn ọlọ́kadà agbanipa ọ̀hún tí wọ́n sì tẹsẹ̀ mọ́rìn. Ó ní àwọn lé wọn díẹ̀ nígbà táwọn di pé wọ́n ń sá lọ, ṣùgbọ́n àwọn kò rí wọn mọ́. Èyí ló fà á tó náà fi gba ilé-iṣẹ́ àwọn ọlọ́pàá nílùú Ìbàdàn lọ èyí tó wà ní agbègbè Àkóbọ̀, tí ó sì ṣe àlàyé fún un wípé wọ́n ń dọdẹ ẹ̀mí òun nílùú Ìbàdàn kí wọ́n pèsè ẹ̀ṣọ́ aláàbò èyí tó péye fún òun àti dúkìá rẹ̀. Sunday Igboho ti fohùn ránṣẹ́ sí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí ìjà àti awuyewuye èyí tó bẹ́ sílẹ̀ láàrin àwọn Fúlàní
agbègbè Fìdítì nílùú Ìlọ́ra àti àwọn Yorùbá abẹ níbi ọ̀sẹ̀ tí a lò tán yìí ó ní èdè àìyedè ṣẹlẹ̀ láàrin àwọn Fúlàní ìlú Ìlọ́ra àti àwọn Yorùbá abẹ pẹ̀lú bí wọ́n ṣe sọ wípé àwọn Yorùbá wọ́n da oògùn sílẹ̀ nínú oko tí àwọn ń da màálù sí tí àwọn màálù wọn sì ń tibẹ̀ tí wọ́n ń gbé ẹ̀mí mì èyí tó fa ìjà tó wáyé láàrin àwọn méjèèjì lásìkò tí ìjà yìí wáyé ó ní wọ́n ní àwọn ọlọ́pàá mú àwọn Yorùbá kan tí wọ́n tì wọ́n mọ́lé níbi tí bàbá àgbàlagbà kan tí wọ́n pè ní alàgbà Pópóọlá tí ó wà ní ara wọn èyí ló fà á tí olóyè ọmọ Adéyẹmọ tó fi wá fi ohùn léde látẹnu agbẹnusọ rẹ̀ yàn Ọláyọmí Kọ́ìkì tó fi sọ wípé kí àwọn ọlọ́pàá kí wọ́n má ṣe ojú ìṣáájú kí wọ́n sì má fi ọmọlúàbí wọn yí ẹrẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe mú àwọn ọmọ Yorùbá tí wọn kò mọwọ́ mẹsẹ̀ níbi ìyà tí wọ́n fi ń jẹ wọ́n yìí pé kí wọ́n tú wọn sílẹ̀ ṣáájú kí òun tó gbé ìgbésẹ̀ akin. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́dẹ kan yìnbọn pààyàn ní wàhálà bá bẹ́ sílẹ̀ nílùú Ìwó ní ọjọ́ túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ó ní dédé agogo 3 òru ní agbègbè Lásìkò nílùú Ìwó ó ní wọ́n ní ọlọ́dẹ kan ti yin ìbọn pa ènìyàn kan níbi tí ó ti fẹ́ gbé òkú rẹ̀ wọ inú igbó òun náà ni àwọn kan ti rí i tí wọ́n sì fi igbe bọnu igbe tí wọ́n fi síta yìí ó ní àwọn èèyàn bá ya débẹ̀ tí wọ́n sì fẹ́ bẹ̀rẹ̀ sí lu ọlọ́dẹ yìí ní bíi kúkú bíi yíyẹ ṣáájú kí àwọn ẹ̀ṣọ́ civil defence kí wọ́n tó wá dé ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí wọ́n sì fi dóòlà ẹ̀mí ọlọ́dẹ náà kúrò lọ́wọ́ àlùpà bíi ti ejò àìjẹ tí wọ́n fẹ́ lù ú ẹni tó jẹ́ alukoro àjọ civil defence èyàn Kẹ́hìndé Adélékè oní bí kì bá ṣe pé àwọn dá sí ọ̀rọ̀ náà ni wípé arákùnrin ọlọ́dẹ ọ̀hún òníyàn náà bá ti gbé ẹ̀mí mì báyìí pẹ̀lú bí àwọn tí ará ìlú tí inú bí ọ̀hún bí wọ́n ṣe yọ pọ́npọ́ tí wọ́n yọ kùmọ̀ láti fi gba ẹ̀san ẹni tí wọ́n pa ó ní bí àwọn ṣe débẹ̀ ni àwọn fi arákùnrin ọlọ́dẹ náà lé àjọ ọlọ́pàá lọ́wọ́ ẹni tó sì wá jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹ́misí Ọ̀pálọ́lá ó ní arákùnrin ọ̀hún ti ń bẹ ní akóló àwọn báyìí níbi tí àwọn ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò láti ṣe ìwádìí ètò gbọ̀ngbọ̀n ó ní àwọn kóró ojú sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún torí àwọn ti ṣe òfin láti bí ọdún mélòó kan sẹ́yìn wípé ọlọ́dẹ àti àwọn ẹ̀ṣọ́ kọ̀ọ̀kan wọn kò gbọ́dọ̀ lo ìbọn láti fi ṣe ìdájọ́ kankan lọ́wọ́ ara wọn fún ará ìlú bẹ́ẹ̀ náà ni ó sì rọ gbogbo àwọn olùgbé ìlú Ìwó náà wípé kí wọ́n fi ọwọ́ wọ́nú pé àwọn yóò dá ẹjọ́ òdodo ó sì bá ẹni tí àwọn mọ̀lẹ́bí ẹni tí ó gbẹ́mìí mì ó bá wọn kẹ́dùn wípé wọn kú ara fẹ́ra kù ọjọ́ yóò sì jìnnà sí ara wọn. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí ẹ pàdé wa nígbà tá a tún mú ètò mi àti ìròyìn mi wá fún wa kó tó dìgbà náà ẹ bá mi subscribe kẹ bá mi share rẹ̀ káàkiri kí àwọn èèyàn lè mọ̀ wípé ìkànnì Akéde Yorùbá oníṣojú ọmọ káàárọ̀ oòjíire títí dìgbà tí màá padà wá orúkọ tèmi ò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni èní àsànwásówó àsànwásọmọ àtàìkú tí ń ṣe baálé ọ̀rọ̀ ó dàbọ̀.